Nítorí Àjàó IBD Àjàó ọmọ egungun gbòhùn Ibrahim Délé aláàánú ènìyàn tọ́lọ̀ fòrè rán ó ṣe bálejò ó ṣe fónílé òní lọ́jọ́ bí rẹ gbogbo ọjọ́ kẹta nínú oṣù kẹta March 3 ìlọ́jọ́ tán bí ẹ sáyé Àjàó egungun gbòhùn ọyí tí ò yí òní kú ní kékeré ó dàgbàlagbà kó o tó kú ẹnìkan ò ní pa ọ́ ìwọ náà ò ní para rẹ ọyí ọyí ànábì gbogbo yé wa ànábì gbogbo yé wa títí sẹ́fọ́ mọ̀dé títí sẹ́fọ́ gbàlagbà aláàánú wa ni olóore wa ni Àjàó owó ọkọ̀ mọ̀lára bàbá Akíìmù aláṣẹ fídíò tẹ̀lé Àjàó àsọdúnmọ́dúnmọ́dún àsọsùmọ́sùmọ́sù ó ti sọdún èyí ó sèmí sí Àjàó. Bàbá mi lórí kíkí ẹ̀ sọ́kò bá wà nìkún ó ní kíkí ẹ̀ ó ní ó sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé apágún pọ̀tẹ́ gbogbo yé wa.